èyí nìdí tíjọba fi ti yunifásitì Babangida pa. àsìkò yìí kò rọgbọ fún olórí orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ rí ní ajagunfẹ̀yìntì Ibrahim Babangida pẹ̀lú bí ìjọba ṣe pàṣẹ pé káwọn olùkọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ iléèwé gíga rẹ̀ kọrí sí ilé wọn ní kíámọ́sá tí wọ́n sì fi àgádágodo gbàǹgbà kan ti iléèwé ọ̀hún ìyẹn Ibrahim Badamasi Babangida University tó wà nílùú Lapai nípínlẹ̀ Niger pa lẹ́yẹ òsọ́kà. akọ̀wé ìjọba ìpínlẹ̀ Niger Alhaji Abubakar Usman ló kéde títì fásitì ọ̀hún pa lójú ẹsẹ̀ nínú àtẹ̀jáde kan tó fi léde láṣálẹ́ ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 25 oṣù kẹfà ọdún 2025 yìí nílùú Minna tí í ṣe olú ìlú ìpínlẹ̀ náà. akọ̀wé náà sọ nínú àtẹ̀jáde ọ̀hún pé gómìnà ìpínlẹ̀ Niger Alhaji Mohammed Bago ló pàṣẹ tó sì buwọ́lù pé kí ìjọba ìpínlẹ̀ Niger tilẹ̀kùn fásitì Babangida ní wàràǹṣeṣà àti pé àwọn kò tí ì lè sọ ìgbà tí ṣíṣí fásitì ọ̀hún lè jẹ́ rárá. àmọ́ ṣá o àtẹ̀jáde náà ṣàlàyé pé bí ìjọba ṣe tilẹ̀kùn yunifásitì Babangida pa lásìkò yìí kò ní nǹkan ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú bẹ́ẹ̀ sì ni iléèwé ọ̀hún kò jẹ ìjọba lówó. wọ́n ní ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ nípínlẹ̀ Niger ló jẹ́ káwọn gbé ìgbésẹ̀ náà láti dáàbò bo ẹ̀mí àti dúkìá kúrò lọ́wọ́ ìwà jàgídíjàgan àti ìdàlúrú tó lè ṣẹlẹ̀ látàrí báwọn akẹ́kọ̀ọ́ fásitì náà ṣe ń ṣe ìwọ́de àti ìfẹ̀hónúhàn lórí ikú ẹlẹgbẹ́ wọn kan tí wọ́n láwọn afurasí adigunjalè ló dá ẹ̀mí ẹ̀ légbodò lágbègbè ọ̀hún. tẹ́ ò bá gbàgbé ọjọ́ méjì ṣáájú àsìkò yìí ìyẹn ọjọ́ ajé Monday ọjọ́ 23 oṣù kẹfà làwọn jàǹdùkú ẹ̀dá kan ṣàkọlù sí akẹ́kọ̀ọ́ fásitì Babangida náà tí wọ́n ń pe orúkọ rẹ̀ ní Abdulwahab Jafaru. ẹ̀kọ́ nípa ìmọ̀ kẹ́míkà táwọn eléèbó ń pè ní kẹ́mísìrì ló ń kọ́ níléèwé náà. ìpele ọdún kejì ẹ̀kọ́ rẹ̀ ló sì wà tí wọ́n fi dá ẹ̀mí rẹ̀ légbodò nínú ilé táwọn akẹ́kọ̀ọ́ ń gbé èyí tí wọ́n ń pè ní Ndakitabu Lodge. ìṣẹ̀lẹ̀ yìí ló bí àwọn akẹ́kọ̀ọ́ yòókù nínú tí wọ́n fi bẹ̀rẹ̀ ìwọ́de àti ìfẹ̀hónúhàn. báwọn akẹ́kọ̀ọ́ náà sì ti ń wọ́ gìrọ́gìrọ́ lójú títì wọ́n gbégi dínà fáwọn ọlọ́kọ̀. olóko kò lè roko olódò kò sì lè rodò bẹ́ẹ̀ làwọn kan nínú wọn ti bẹ̀rẹ̀ sí bà dúkìá iléèwé náà jẹ́. nínú àtẹ̀jáde ìjọba wọ́n ṣèdárò ẹ̀mí akẹ́kọ̀ọ́ tó fara kááṣá ìdígunjalè wọ́n sì pàrọwà sáwọn akẹ́kọ̀ọ́ láti fọwọ́ wọ́nú kí ìjọba lè ráàyè ró ètò ààbò lágbára sí i. ẹ rántí pé fún ìgbà pípẹ́ làwọn aráàlú ti ń ṣàròyé lórí bí kò ṣe sí ilégbèé tó ní fásitì náà àti bí ètò ààbò jíjẹ mímu lágbègbè náà ṣe mẹ́hẹ̀ gidigidi. Faith Adébọ́lá ló ń jábọ̀ ìròyìn fún ìwé ìròyìn Ìta Fàájì.